dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde jẹ́ kí á gbàdúrà bàbá wa olùfẹ́ wa wọn àgbéyìnga ṣe ń lọ́ba fún àánú àtọ́júre ńlá láti àrígbà láti tún rí ọjọ́ àbámẹ́ta mìíràn nínú oṣù ìkarùn-ún a sì gbàdúrà wípé gbogbo àbá rere tí ẹ ní fún wa ẹ jẹ́ kó wá sí ìmúṣẹ èyí tí àpapà ní fún ara wa Olúwa jẹ́ kó wá sí ìmúṣẹ o ọ̀rọ̀ tí a ó sì gbéyàwó lẹ́ni kó ṣe ayé ọkàn àti ara wa ní rere kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa àmín. Ìwé ọ̀run ṣíṣí tí àti ọwọ́ olùṣọ́ àgùntàn yìí náà kọ Adéjàre Adébóyè kọ ẹni ọjọ́ àbámẹ́ta ọjọ́ 17 oṣù karùn-ún àkòrí tí a ó gbéyàwó lẹ́ni sọ wípé Ọlọ́run kì í gbàgbé o Ọlọ́run kì í gbàgbé àmọ́ àkọ́sórí wa nínú ìwé Àìsáyà orí 49 ẹsẹ̀ 15 Àìsáyà orí 49 ẹsẹ̀ 15 ǹjẹ́ abiyamọ a lè gbàgbé ọmọ ọmú rẹ̀ kí ó má sì ṣàánú fún ọmọ rẹ̀ tí ó bí ó tilẹ̀ jẹ́ pé òun lè gbàgbé èmi kì yóò gbàgbé rẹ o. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Sámúẹ́lì kínní orí ìkíní ẹsẹ̀ 9 títí dé ẹsẹ̀ 20 Sámúẹ́lì kínní orí ìkíní ẹsẹ̀ 9 títí dé ẹsẹ̀ 20 ṣùgbọ́n ó ṣe pápápá nítorí àkókò wa. Bẹ́ẹ̀ ni Hánà sì dìde lẹ́yìn ìgbà tí wọ́n jẹ tí wọ́n sì mú tán ní Sílò. Élì àlùfáà sì jókòó lórí àpótí ní ẹ̀bá òpó tẹ́ḿpìlì Ọlọ́run. Mo lọ sí ìkọkànlá ó sì ṣe jẹ́jẹ́ ó sì wí pé Olúwa àwọn ọmọ ogun ìwọ ní tòótọ́ bí o bá lè bójú wo ìpọ́njú ìránṣẹ́bìnrin rẹ bí o sì rántí mi kí o sì ṣe ìránṣẹ́bìnrin rẹ kí o sì má gbàgbé ìránṣẹ́bìnrin rẹ ṣùgbọ́n bí ìwọ bá fi ọmọkùnrin kan fún ìránṣẹ́bìnrin rẹ nígbà náà ni èmi yóò fi fún Olúwa ní gbogbo ọjọ́ ayé rẹ̀ abẹ kì yóò kan orí rẹ̀ ó sì ṣe bí ó ti ń bẹ̀bẹ̀ níwájú Olúwa. Bẹ́ẹ̀ ni Élì kíyèsí ẹnu rẹ̀ Élì sì wí pé ìwọ yóò ti mu ọtí pẹ́ tó ìwọ yóò ti mu ọtí wáìnì rẹ kúrò ní ọ̀dọ̀ rẹ. Hánà sì wí pé bẹ́ẹ̀ kọ́ Olúwa mi èmi ni obìnrin oníròbìnújẹ́ ọkàn èmi kò sì mu ọtí wáìnì o tàbí ọtí líle ṣùgbọ́n ọkàn mi ni èmi tú jáde sí Ọlọ́run. Nígbà náà ni Élì dáhùn 17 nígbà náà ni Élì dáhùn ó wí pé máa lọ ní àlàáfíà kí Olúwa Ísírẹ́lì kí ó fi ìdáhùn ìbéèrè rẹ fún ọ. ẹsẹ̀ 20 ó sì ṣe nígbà tí wọ́n sì kí Olúwa kí ó fi ìbéèrè rẹ fún ọ. ẹsẹ̀ 20 nítorí náà ó sì dìde nígbà tí ọjọ́ rẹ̀ pé lẹ́yìn ìgbà tí Hánà lóyún ó sì bí ọmọkùnrin kan ó sì pe orúkọ rẹ̀ ní Sámúẹ́lì pé nítorí mo béèrè rẹ̀ lọ́wọ́ Olúwa. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́n tí olùṣọ́ àgùntàn yìí náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní àwọn gbólóhùn bíi Ọlọ́run rántí gẹ́gẹ́ bí a ti rí nínú bíbélì kíkà wa tòní ó lè dàbí pé ó yani lẹ́nu o nítorí Ọlọ́run mọ òpin láti ìbẹ̀rẹ̀ kò sì lè gbàgbé ohunkóhun o àmọ́ ṣá nígbà tí bíbélì tó bá lo gbólóhùn yìí kò túmọ̀ sí pé Ọlọ́run ti gbàgbé ohunkóhun ṣùgbọ́n ní àkókò yẹn ó pinnu láti fojú sí ohun kan ní pàtàkì bí Ọlọ́run bá ti ṣe ìlérí fún ọ ó ní tí ó ti ṣèlérí fún ọ látẹ̀yìnwá o fọkànbalẹ̀ o pé kò tí ì gbàgbé ìlérí tó ṣe fún ọ rárá o wọn yóò sì wá sí ìmúṣẹ ní àkókò tí ó yẹ. Nínú ọdún 1979 bàbá mi nínú Olúwa pa Josiah Akíndayọ̀mí àti díẹ̀ lára wa lọ sí àpéjọpọ̀ Kenneth Hagin ní Tulsa ní Oklahoma ní Amẹ́ríkà. Àpéjọpọ̀ náà parí ní ọjọ́ Sátidé nítorí náà a lọ sí ṣọ́ọ̀ṣì tó wà ní ibi tó súnmọ́ ní ọjọ́ Àìkú. Nígbà tí ó jẹ́ ìgbà àkọ́kọ́ wa níbẹ̀ wọ́n fún wa ní ààyè láti jókòó ní iwájú láàárín ìwàásù. Oníwàásù náà sọ̀kalẹ̀ láti orí pẹpẹ lójijì ó dúró níwájú bàbá Akíndayọ̀mí ó wí pé bẹ́ẹ̀ ni Olúwa wí o ohun tí mo ṣèlérí fún ẹ̀yin o ó ti fẹ́ wá sí ìmúṣẹ o. Bàbá Akíndayọ̀mí kò gbọ́ èdè Gẹ̀ẹ́sì nítorí náà wọ́n béèrè lọ́wọ́ mi pé kí ló sọ nítorí pé n kò fẹ́ pàdánù ìwàásù tó kù. Mo sọ fún wọn pé màá sọ fún yín o nígbà tí a bá dé ilé ìtura wa. Nígbà tí a dé hòtẹ́ẹ̀lì wọ́n tún béèrè lẹ́ẹ̀kan sí lẹ́yìn tí mo sọ fún wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní sọkún. Ọlọ́run ti sọ fún mi ní ọdún 1952 pé mo máa bẹ̀rẹ̀ ìjọ kan nípasẹ̀ rẹ̀ ó sì máa di mímọ̀ ní gbogbo àgbáyé. Ní ìgbà yẹn ìjọ kan wà ní àríwá ìwọ̀ oòrùn Nàìjíríà nìkan
bàbá àgbàlagbà yìí sì ti múra láti padà sí ọ̀run. Ó rò pé Ọlọ́run ti gbàgbé ìlérí rẹ̀ ni. Lónìí Ọlọ́run ti mú ìjọ ìràpadà RCCG dé orílẹ̀-èdè 197 ní ayé tí a sì tún ó ti fún wa ní àyè ní orílẹ̀-èdè 197 tí a sì tún tàn kálẹ̀ sí i. Ṣé Ọlọ́run ti ṣe ìlérí ohunkóhun fún ọ? Fi ọkàn balẹ̀ o, yóò mú un ṣẹ o. Àmọ́ ṣá, ìlérí rẹ̀ yóò wá sí ìmúṣẹ ní àkókò tí Ọlọ́run nìkan ní àkókò tí yóò wá sí ìmúṣẹ o. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún sísìn Ọlọ́run ní ìwà pípé, Sakaraya àti Elizabeth aya rẹ̀ wọ́n yà gan. Wọ́n sì lérò pé bóyá Ọlọ́run ti gbàgbé wọn ni o. Ọlọ́run tí kì í gbàgbé ènìyàn, ó ṣàbẹ̀wò sí wọn ní àkókò tó yàn. Ó fún wọn ní ọmọkùnrin kan. Ìwé Lúùkù orí ìkíní ẹsẹ̀ ìkarùn títí dé ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Ètò Ọlọ́run tí ó ní láti fún wọn ní wòlíì ńlá kan tí yóò jẹ́ ẹni tí yóò pèsè ọ̀nà fún Jésù nígbà tí àwọn ènìyàn rò pé ó ti pẹ́ jù fún wọn láti bímọ. Ọlọ́run sọ pé ní báyìí ni àkókò tí mo dá tó tí ọ̀rọ̀ mi. Olùfẹ́, àwọn ènìyàn lè gbàgbé àwọn ìlérí wọn, ṣùgbọ́n Ọlọ́run kò lè gbàgbé àwọn ìlérí rẹ̀ sí ọ o. Ẹ máa gbẹ́kẹ̀lé òun, yóò sì mú àwọn ìlérí rẹ̀ ṣẹ nínú ayé yín ní àkókò tí ó ti yàn. Kókó ọ̀rọ̀ Ọlọ́run kì í gbàgbé àwọn ìlérí rẹ̀, yóò mú wọn ṣẹ ní àkókò tí ó ti yàn. Ẹja sọ pé bàbá mi, Ọlọ́run nílérí àti májẹ̀mú, gbogbo ìlérí àti májẹ̀mú tí ó bá mi dá, Ọlọ́run jẹ́ kó wá sí ìmúṣẹ. Mú mi kúrò nínú ipò ìlérí, ṣùgbọ́n mú mi lọ sínú ipò ìmúṣẹ ìlérí. Kí gbogbo àwọn ìlérí àti májẹ̀mú tí ó ti bá mi dá kí ó ṣẹ nínú ayé mi. Bẹ́ẹ̀ ni yóò rí o, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Olúbùkọ́lá Ayako ni orúkọ mi. Ẹ máa bá mi like, kẹ́ máa share, kẹ́ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.